gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Tuesday February 3 ọdún 2026 ìta wà nínú ẹ̀ yìí. mo kí ọlọ́run ọba mo ṣèbà olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tayàn mọ́, ojúbọ ọkùnrin ojúbọ obìnrin. mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ní láti kíyèsára pẹ̀lú ìlera ara yín dáadáa. ọjọ́ tòní ó ṣeé ṣe kí àwọn míì nú yín ó ṣe é pé ẹ̀fẹ̀ ní àìlera kan lójijì, tàbí kí àìlera èèyàn kan tó súnmọ́ yín kó fẹ́ stress yín bákan lọ́jọ́ tòní. ẹ ní láti rí dájú pé ẹ ṣàmójútó ara yín dáadáa, ẹ sì kí ara yín dáadáa kọjọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ. ní ìdàkejì sì rèé, ọ̀pọ̀ yín iṣẹ́ máa wà stressful dáadáa púpọ̀ lọ́jọ́ tòní fún yín o, ṣùgbọ́n ẹ máa padà ṣàṣeyọrí lórí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan èyí tó ṣe é pé ẹ ti ń ṣe pàtì látijọ́ mẹ́ta. ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa da, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọlọ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. nǹkan máa lọ dáadáa fún yín lálẹ́ ìwúlẹ̀ jẹun pátá rẹpẹtẹ. níbi iṣẹ́ gan sì rèé, gbogbo èèyàn pátá ló máa wà ní ìdùnnú pẹ̀lú yín. ògo yín máa búyọ dáadáa níbi iṣẹ́ tó sì jẹ́ pé àwọn èèyàn máa fìfẹ́ hàn sí yín. bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tẹ bá ṣe lọ́jọ́ tòní kẹ́ mọ̀ dájú pé àwọn èrè ń jẹ rẹpẹtẹ ó wà fún yín lórí rẹ̀. ọjọ́ tòní ọjọ́ oríire gbà ló jẹ́ fẹ́yìn tẹ̀ ń lòràwọ̀ yìí. ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ rí dájú pé ẹ dùn àwọn ọmọ yín nínú púpọ̀, ẹ dùn àwọn ọmọ yín nínú ẹ̀yin tẹ̀sí tí ìbímọ, ẹ dùn àwọn ọmọ kékeré nínú lọ́jọ́ tòní. àjọ ohun tó máa ràn yín lọ́wọ́. ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun lè ní dára. aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, àyíká alẹ́ yìí á wà ní ìrọ̀rùn, kò ní sí wàhálà, kò ní sí dààmú rẹpẹtẹ láyìíká yín lọ́jọ́ tòní. ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o, pàápàá yín tó ṣe é pé ń ṣiṣẹ́ láti ilé. bó ṣe ṣe kí àwọn responsibility mọ̀lẹ́bí kan, àwọn bùkátà kan kó wà lọ́rùn yín lásìkò yìí, téyì sì lè fẹ́ jẹ́ kí ó dàbí ìgbà pé nǹkan pọ̀ tí ẹ fẹ́ gbé tí yóò wúwo lọ́kàn yín. lọ́jọ́ tòní ẹ máa rí gbogbo ẹ̀ yanjú, ẹ máa gbìyànjú láti rí dájú gbogbo nǹkan tí ẹ ń fẹ́ ó lọ bó ṣe yẹ kó lọ, láti rí dájú pé àyíká alẹ́ yín nínú mọ̀lẹ́bí yín gbogbo nǹkan tẹ́ ẹ ń fẹ́ yẹn ó rí bí ẹ ṣe ń fẹ́ lénìí. kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá mọ̀lẹ́bí ṣe dáadáa lọ́jọ́ tòní. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èèyàn oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọpọlọ yín máa jí pépé dáadáa lọ́jọ́ tòní o. ọ̀rọ̀ sísọ yín lọ́jọ́ tòní àtọpọlọ pípé yín á jẹ́ èyí tó ṣe é kó máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti lo bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí láti fi rí àwọn àǹfààní kan jẹ o. ní ìdàkejì sì rèé, ẹ gbọ́dọ̀ kíyèsára, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àsọjù láwùjọ kó má bàa jẹ́ pé ẹ lọ jábọ́ nípa secret yín. ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ wà positive, ẹ free mind yín, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. gbogbo plan yín kẹ́ pamọ́ láṣìírí, kẹ́ sì jìnnà sí ọtí mímu pátápátá. kẹ́ bá lọ mọtí gbàgbé, kẹ́ wá lọ sọ secret yín jáde. aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí sí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ o. àwọn ìròyìn èyí tó ń wáyé látijọ́ mẹ́ta gbogbo ẹ̀ tí ń kásẹ̀ ńlẹ̀, ire wà fún yín, àánú sì wà fún yín lọ́jọ́ tòní. naturally lọ́jọ́ tòní ire ó máa wọlé fún yín, kódà kò ní sí pé bóyá owó kan wọlé àbí nǹkan le koko àbẹ broke rárá. àwọn nǹkan tẹ́ ẹ expect ní ti owó ó máa wọlé fún yín lásìkò yìí. gbogbo ìtẹpámọ́ṣẹ́ yín àti stress tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta gbogbo ẹ máa padà bí oore fún yín lọ́jọ́ tòní. ẹ̀yin tó ṣe pé ẹ ti kówó lórí nǹkan kan látijọ́ ìwá, tẹ́ ti ń wò pé nǹkan tí mo kówó lé lórí yìí kọ́ ló ń jẹ́ kó sèso rere, gbogbo àṣìṣe rere lọ́jọ́ tòní. ẹ dúpẹ́ lọ́wọ́ orí, ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí. gbogbo plan tẹ́ wá ní fún dáadáa fọ́jọ́ iwájú ẹ pamọ́ láṣìírí, ẹ sì ṣe prayer kóhun tó ń da kó má bàjẹ́, kí dáadáa yẹn kó túbọ̀ máa lọ síwájú sí. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé gbogbo nǹkan pátá lẹ̀ fẹ́ kó jẹ́ ti yín nílé ayé yìí. àwọn responsibility ó máa wà lọ́rùn yín rẹpẹtẹ. àwọn kankan máa dàbí ìgbà pé ó ń wù yín tí ó ṣe pé ẹ fẹ́ ní ọjọ́ àṣeyọrí lọ́jọ́ tòní jẹ́ fún yín, tó ṣe pé máa tún ní clarity of thought, tó ṣe pé ẹ mọ̀ pé ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ gangan lélẹ̀ fún gbèsè ayé yín, tó sì jẹ́ pé ẹ máa wà active, ẹ máa wà ní móòdù àti ṣàṣeyọrí, ẹ máa fẹ́ tọ ọ̀nà tẹ̀ ń tọ́ ìtààrà láti rí dájú pé gbogbo nǹkan tí ẹ fẹ́ lórí ẹ̀ ó padà rí bí ẹ ṣe ń fẹ́. lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín, ẹ máa wà determine dáadáa, tó sì jẹ́ pé determination àtàgbára káká yìí máa ràn yín lọ́wọ́ láti achieve àwọn nǹkan tí ẹ ń fẹ́. ẹ tún mọ bá àti ń fètò sí nǹkan tí ẹ náà sì ràn yín lọ́wọ́. ọjọ́ tòní wá lè jẹ́ ọjọ́ ìsàmì ìpò padà rere fún ìgbésí ayé yìí tẹ̀ ń lòrà wọ̀nyí. ẹ múra dáadáa léni kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn léni, ẹ gbà láfíà láàyè, ẹ wá gbọ́dọ̀ rìnrìn òru, ẹ gbọ́dọ̀ travel láṣálẹ́ lọ́jọ́ tòní kó dára. gbogbo situation èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní, ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ rárá lórí ohunkóhun. aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní. intuition yín máa lágbára, àwọn ọ̀rọ̀ tó ń sọ sí yín lọ́kàn ó máa lékè kàlẹ́ ní àwọn àlá tẹ́ máa lá lásìkò yìí. àlá náà máa lọ dáadáa, tó ṣe é pé ẹ̀yin gan fúnra yín àti ìmọ̀túmọ̀ rẹ̀ ó ṣeé ṣe kí àwọn kan máa wà nínú ọpọlọ yín, tó ṣe é pé ẹ máa rò pé báyìí lẹ́yìn fẹ́ ṣe ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà lélẹ̀. ẹ máa wà imaginative dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ máa tún ní clarity nípa àwọn nǹkan tó ṣe é pé ó pamọ́, tó ṣe é pé ẹ ń wá láti mọ̀ látijọ́ mẹ́ta. ọjọ́ tòní ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn, ẹ gbọ́dọ̀ finú tọ̀yàn rárá tàbí gbára léèyàn rárá. ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá wà àbí tí ẹ bá lọ tó bá dàbí ìgbà pé wà comfortable níbẹ̀ rárá. ẹ mọ́kàn balẹ̀, ẹ wà positive, kí ẹ sì rí dájú pé ẹ fi ìgboyà mójútó ohunkóhun léni dára. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 attention àwọn ènìyàn báyìí, orí yín báyìí ló máa dájú sọ, àwọn èèyàn máa dájú sọ yín dáadáa lọ́jọ́ tòní. ẹ máa rí sọ̀pọ́ọ̀tì látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín àtàwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní, ìbàjẹ́ níbi iṣẹ́, ìbàjẹ́ níbikíbi. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ máa wà ní ipò kan tó tayọ ní àyíkáyè tẹ́ bá wà, ìbàjẹ́ níbi iṣẹ́ bí a ti sọ, ìbàjẹ́ níbikíbi, kò wá sí ipò tẹ́ bá wà. ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ má jẹ́ kí adùn ọjọ́ tòní, ẹ má jẹ́ kí ó fa ìgbéraga rárá, ẹ má gbéraga rárá o. ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ dáadáa, ẹ ní ìrètí dáadáa lọ́jọ́ tòní pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. ẹ wà positive minded, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, ẹ má wà selfish ju bó ṣe yẹ lọ, ẹ má ṣe nǹkan ní àfẹ́mí, ẹ fi ìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. tẹ́ bá ṣe léyìí, àwọn èèyàn náà máa fìfẹ́ hàn sí yín padà. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 láàyè ibi iṣẹ́ yín lọ́jọ́ tòní, ẹ máa wà ní ipò àṣeyọrí, tó ṣe ń pé àwọn nǹkan tó dàbí iṣẹ́ tẹ́ fẹ́ mójútó tó wúwo ní iwájú yín, gbogbo ẹ̀pà tó ṣeéṣe kí ẹ rí wọn ṣe láṣeyọrí lọ́jọ́ tòní. tẹ́ bá ń retí àwọn nǹkan tó dàbí nǹkan tó ṣe kókó kan àbí sọ́pọ́ọ̀tì kan tó jọmọ́ ti iṣẹ́ lásìkò yìí, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kí ó padà wọlé fún yín. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti tẹpá mọ́ṣẹ́, kẹ́ wà focus, ẹ wà determine lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, látàrí pé ojú yín báyìí ibi àṣeyọrí báyìí ló máa wà, àtọjú yín àtọkàn yín bí kẹ́ làlùyọ ló máa rí lọ́jọ́ tòní. ẹ ṣe àwọn nǹkan tá mú kí ní ìdùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ sì rí dájú pé ẹ wà positive. àwọn nǹkan tó dàbí contract èyí tẹ́ ti ń retí látijọ́ mẹ́ta tàbí àwọn application kan tẹ́ ti submit síbi iṣẹ́ látijọ́ yìí, ó ṣeé ṣe kí wọ́n approve wọn lásìkò yìí o, tí yẹn sì ń túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́, ó ṣeé ṣe kí tẹ́tẹ́ yín jẹ, kí ẹ rí iṣẹ́ kan àbí méjì lọ́jọ́ tòní. aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ èrùkù Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa gbáradì fún ìrìn àjò kan lọ́jọ́ tòní, látàrí pé opportunity travel lè wà fún yín lásìkò yìí o. èyíkéyìí travel opportunity tó bá wáyé lásìkò yìí, gbogbo ẹ máa bí oore o, á sì bí àṣeyọrí tó pọ̀ fún yín. àsìkò yìí jásìkò tó ṣe é pé ẹ máa tún ní àwọn ìmọ̀ kan tó ṣe é pé ẹ ń wá láti mọ̀ látijọ́ mẹ́ta, ẹ máa ní àwọn ìmọ̀ kan, tẹ̀sí máa ní understanding nípa àwọn kankan tó sì máa mú ìdùnnú wá fún yín. ìtẹpámọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ wà determine, ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ wá bóyá fẹ́ da, kò sí wàhálà. aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 irúgbìn kan tí ẹ gbìn pẹ̀lú ènìyàn kan látijọ́ yìí ó ṣeé ṣe kí èrè ń jẹ rẹ̀ wáyé lọ́jọ́ tòní kẹ́kẹ́rẹ́ oko ẹ máa rí òyìn ayọ̀ kan lọ́jọ́ tòní ó sì ṣeé ṣe kí ẹ rí àwọn ire owó kan látara ṣíẹ̀sì èyí tẹ́ ti ṣe látijọ́ ìtàbí joint business tẹ́ ní pẹ̀lú èèyàn kan látijọ́ mẹ́ta lọ́jọ́ tòní ẹ ní láti mọ̀ dájú pé àsìkò yìí pò padà òun ló dé yìí tó sì jẹ́ àsìkò tó dára ẹ clear mind yín gbogbo negative thoughts pátápátá kí ẹ mú kúrò lọ́kàn ẹ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín kí ẹ mọ bẹ́ẹ̀ fẹ́ ṣe àtọ̀nà tẹ́ fẹ́ gbégbà láti jẹ́ ká yín tún dára sí i. mo tún wá rí àwọn kankan sí yín lọ́jọ́ tòní bí ìgbà pé stress èyí tí ó ti wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín stress relationship láàrin ẹ̀yin àti ìyàwó yín tàbí láàrin ẹ̀yin àtọkọ yín tó wáyé látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kí ó yanjú lọ́jọ́ tòní ó sì dára kẹ́ lu àṣálẹ́ ọjọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀ èyí máa dára púpọ̀ látàrí pé ẹ̀yin tí ẹ̀ ń wá ọlẹ ọmọ tẹ́ ń wá oyún ọjọ́ tòní ó ṣeé ṣe kí ìbálòpọ̀ tẹ́ máa ní pẹ̀lú ọkọ yín kí ó bí kí ọlẹ ọmọ kí ó sọ nínú yín lọ́jọ́ tòní ẹ má finú tọ̀yàn rárá ẹ má gbára léèyàn rárá lénìí ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ fètò sí nǹkan yín dára aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ìfẹ́ tó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín á tún peléke sí dáadáa lọ́jọ́ tòní ìbáṣepọ̀ yín máa lọ bó ṣe yẹ kó lọ ó dára kẹ́yìn àti olólùfẹ́ yín kẹ́rì jẹ́ lọ àkókò àti ìgbà tó dára papọ̀ ẹ lè sọ̀rọ̀ nípa ìgbésí ayé ara yín kẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tẹ̀ ń lé kẹ́ sì sọ̀rọ̀ nípa àṣeyọrí lápapọ̀ lọ́jọ́ tòní ẹ̀yin tẹ̀ ń wá promotion níbi iṣẹ́ ó ṣeé ṣe kírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kò fẹ́ wáyé lọ́jọ́ tòní látàrí pé wọ́n lè fẹ́ wo sí tẹpámọ́ṣẹ́ àti iṣẹ́ tẹ́ ti ń ṣe láṣekára látijọ́ mẹ́ta wọ́n lè fẹ́ wò mọ́ yín lára níbi iṣẹ́ láti fún yín promotion yìí ṣòtítọ́ ẹ̀ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ wà smart ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín lásìkò tó tọ́ àtàkókò tó yẹ lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ fọkàn sí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn ẹ sì gbọ́dọ̀ ṣèlérí ohun tẹ́yin fúnra yín ò lè múṣẹ rárá lọ́jọ́ tòní kó dára aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bolódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.